ẹni bá lówó lọ́nlẹ̀ Yorùbá yóò ra Yorùbá pàjẹ́ ìṣòro ti Yorùbá nínú. ọ̀pọ̀lọpọ̀ àdúgbò níbẹ̀ yẹn àwọn ìletò ó di ibi táwọn èèyàn wa ò lè wọ̀ mọ́ òun ló gbé Sunday Igboho dìde nígbà tó ń dìde. Not be today they do injustice. The man wey dey custom na then kill Ken Saro-Wiwa. No, make I no. You no get evidence. I get evidence. In the panel wey convict Ken Saro-Wiwa for going. A ní àwọn àtàn lọ́wọ́ tó pọ̀ nílẹ̀ Yorùbá yìí níbi tó máa lè ti há láwọn ọmọ kan lọ́wọ́ tí ó ṣe tọmọ kó ṣe. Fúnra ara wa lálàgídí ọ̀hún torí ibi tọ́rọ̀ dé nísìn ẹ lè dúró dìjọba kó ṣe nǹkan kan fún yín wọn ò ní ṣe nǹkan kan. The God wey dey Nigeria are different from the God wey dey other places. The prayer points for Nigeria are different from the prayer points for America, but they all dey the same. They worship the same God. Ẹ wo bàbá, ẹ wo ẹ̀gbọ́n wa yìí olóyè Sunday Igboho, ẹ wo ọjọ́ tí ọkùnrin yìí bọ́ra lẹ̀ tí àwọn Fúlàní nígbó gàngàn ètò òrùn kanra wọn jọ́nà ẹ̀jẹ̀ ní ẹ̀jẹ̀ abínibí ètò à ń pè lọ́mọ ọkọlù. Ẹ má fẹjọ́ kàsùnkà n bá sì ń pèjọba kì í ṣe àwọn tẹ lẹ́yìn tó ń yanra wọn sípò tán lẹ́yìn àwọn nìkan kọ́ ni mò ń sọ tọ́ba yín pápá ni mò ń sọ ti joyè. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀. lórí awuyewuye tó ń wáyé lórí ọ̀rọ̀ Yorùbá àti bí ìfẹ̀míṣòfò ṣe ń lé kẹ́ńkà lójoojúmọ́ nílẹ̀ Yorùbá ó náà ni bàbá wa ààrẹ àṣà Yorùbá ti jáde o wípé ohun tó ṣẹlẹ̀ láàrin wa náà ni pé àwọn ọmọ àlè ń bẹ láàrin àwọn ọmọ Yorùbá nínú àwọn tá à ń fojú wò gẹ́gẹ́ bí ọmọ ọkọ wípé ọmọ àlè ló pọ̀ jù láàrin wọn o bàbá ààrẹ àṣà wá fòun sákì wípé tá a bá ń sọ nípa àwọn ọmọ ọkọ ó ní a máa sọ nípa Sunday Igboho nítorí pé Sunday Igboho jáde gbayagbayà lọ́dọ̀júkọ àwọn Fúlàní tí wọ́n jẹ́ àwọn afẹ̀míṣòfò nígbà náà lọ́hùn ó ní iṣẹ́ àṣírí pé ní gàngàn ó náà ní gbogbo àwọn Fúlàní ọ̀hún ó ní wọ́n sá kíjokíjo débi pé nígbà náà ó ní kálukú wọn kọwọ́ wọn mọ́ bọ́sọ́ ni débi pé nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀ ló dákẹ́ mílọ́mílọ́ wípé tá a ní jẹ́ gbọ́ wípé àwọn Fúlàní afẹ̀míṣòfò kán wà lápá ibìkan ó ní kò jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní látún wá ń sọ nípa ọmọ ọkọ Yorùbá ó látún máa sọ nípa Sowore torí pé ó ní Sowore jẹ́ ọkùnrin kan tó jẹ́ sí pé ọmọ ń dúró gbẹngbẹng ní o gẹ́gẹ́ bí ọmọ ọkọ ni wípé ohun tó sì lè tàbùkù lẹ̀ Yorùbá wípé Sowore kì í fẹ́ gbọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni kì í fẹ́ sí nídìí àìsòótọ́ Sowore máa ń fẹ́ mọ ìdí bí ọ̀rọ̀ ṣe jẹ́ ẹ wo ọ̀rọ̀ pọ̀ nínú èyí tí bàbá wa Délé náà sọ tí wọ́n ń bẹ nínú èyí tí wọ́n fi fọ́nrán ọ̀hún hàn wá níbi tí wọ́n ti sọ pé àfi gbogbo wá dìde kí a ṣe ojú làlá kan fi sọ́rí wípé ká lọ dira o kí kálukú múra bó tilẹ̀ jẹ́ ṣe pé Yorùbá nation tá à ń pariwo fún òtí ìtẹ̀wá lọ́wọ́ wọn ní ṣùgbọ́n ṣá o kò wá ní dáa káwọn Fúlàní kan fẹ̀mí wa ṣòfò wọ́n yẹn nípa bẹ́ẹ̀ a ní kí ọmọ Yorùbá kọ̀ọ̀kan nílé-jìlé àti gẹ́gẹ́ bí baálé ilé kí wọ́n lọ dira o gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà bàbá ààrẹ àṣà wa sọ nínú ọ̀rọ̀ wọn pé nǹkan méjì la gbé lọ́wọ́ nígbà náà pé a gbé Yorùbá nation lọ́wọ́ bẹ́ẹ̀ sì gẹ́gẹ́ ó náà la gbé Tinubu lọ́wọ́ ó ní níta láti ṣe ni pé a ní láti fi Yorùbá nation lẹ̀ ńgbà náà kájẹ́ kọ́ ọmọ Yorùbá ó ṣe ó náà ní Tinubu ṣe wà ń bẹ̀ wọn ni bá wá fọkàn sí wípé Tinubu ó dára kan tó yèyí tó dá ẹ̀ lọ fọmọ Yorùbá wípé àtàrà wa jẹ ni o wípé àfi gbogbo wa sán ṣòkòtò káàdì kìíní ọ̀hún mú ká sì má jẹ́ kí àwọn Fúlàní gbèrú wá látẹ̀yìn ẹ wo ọ̀rọ̀ lọ́rọ̀ kì í fi bẹ́ẹ̀ dùn lẹ́nu tèmi ọwọ́ ajẹ́gbà kọ́kọ́ lẹ́yìn ń gbọ́ wa tẹ́ ẹ sì ń wò wá ṣùgbọ́n ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ yín ni ẹ bá wa tẹ̀ ẹ́ sójú ẹ bá wa dọ̀rẹ́ káwa náà ó sì bá yín dọ̀rẹ́ ẹ wá má gbàgbé láti ti aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ọ̀mọ̀ràn yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò wọ́n fi gbogbo àwọn fọ́nrán ọ̀hún hàn wá níbi tí bàbá yìí ti sọ̀rọ̀ níbi tí Sowore ti ká lára rẹ̀ gan ti sọ̀rọ̀ àti bàbá wa Délé náà ti fi òǹsákì sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe gba ọmọ Yorùbá níyànjú wọ́n ń gbé bọ̀ wọ́n jẹ́ gbèsè ẹ̀dẹ̀ rẹ̀ ẹ̀já máa bẹ́tù ọ̀hún ẹ̀já ṣí àyíká pé kálẹ̀ ọmọ Yorùbá iléyà o ẹ̀já gbáradì ẹ̀já múra tán ẹ̀já ṣí àyètò ẹ̀já máa bẹ́tù ọ̀hún bọ̀. ṣé ẹ ti rí ọgbọ́n tó yìnbó dá tí ọmọ àlè bá pàtàkì nínú ìrìn àjò èèyàn òyìnbó ò ní lọ ṣe DNA. ẹ̀yin fúnra ara yín lẹ́wà yára yín lọ́pọlọ torí ẹ̀ lẹ́yìn kan tí ó gbà yín ẹ̀yin lẹ́gbàrà yín. nínú ìrìn àjò ilẹ̀ Yorùbá èèyàn mélòó nínú wa ló ṣe pẹ́sidẹ́ǹtì rí ẹni tó ṣe lákòókò tá a rò pé Yorùbá ni bàbá Ọbásanjọ́ fúnra rẹ̀ ní padà wùwà bí ẹni tí ì sara wa so kí wàá ní nǹkan tó fẹ́ mọ́ mú mi káàmọ̀ wàá lùs lọ́nà méjèèjì agbé Yorùbá nation dání agbé Bọ́lá Ahmed dání Yorùbá nation ní kò tí ì lójú sáwọn àti sáwọn Àtíkù ni kàn máa ṣèjọba orílẹ̀-èdè yìí ṣé gbogbo nǹkan ṣe lé ní sáwọn rí ṣe à ní rí ṣe opportunity tí Tinubu ní jẹ́ àlè máa ha tá a fi ń sọ̀rọ̀ lórí ìkànnì tẹ́ ń rí tó bá jẹ́ pé kí iṣẹ́ lòmíì ni wọ́n ti lé gbogbo wa gbogbo ṣe mọ́ tí ojú olóyè Sunday Igboho rí nígbà ayé Buhari so bó ṣe rí nìyẹn wọ́n ní ẹni ò ṣe ní èèyàn yẹn ò ṣe yàn lẹ́fí wíta láàárọ̀ lásán lọ́rọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu tẹ́ ń wò yìí torí ẹ̀ la ṣe ń gbà ládùúgbà bó ṣe rí náà ṣe ń gbàdúrà fún pé kọ́ lọ́njẹ́ kó ṣàṣeyè tálákàn máa ṣe bò a gbọ́dọ̀ sọ pé kó ṣubú dànù nítorí pé tí a bá pèrè ajá a bá pèrè alájà a pèrè kòkó tá a fi ṣajá rẹ̀ ìdí nìyẹn kò sí tí wọ́n fi ṣe láyé
gọ́ọ̀mẹ̀ntì Yorùbá ni wọ́n mọ̀ pé gọ́ọ̀mẹ̀ntì Tinubu tí nǹkan bá dẹ̀ ṣe Tinubu wọn ni dan Yorùbá wa mo mọ nǹkan táwọn Haúsá lè ṣe dan Yorùbá wa ni wọ́n mọ̀ wí. ìdí nìyẹn tá a ṣe ń parọ́ àṣẹ yẹn wa àwọn nǹkan kan bẹ táwa bá dúró tá a bá ń sọ̀rọ̀ lórí atẹ́gùn a sọ̀rọ̀ láti bẹ́ anybody sọ̀tá èmi ìbáyàn sọ̀tá àṣírí bẹ̀lẹ́gbọ́n yẹn tí n bá sọ̀rọ̀ pa Olúfẹ̀ ọ̀pọ̀lọpọ̀ rò pé mo hate Olúfẹ̀ ní mi hate Olúfẹ̀ nígbà tí mo sọ̀rọ̀ pẹ̀lú Aláàfin ọ̀pọ̀lọpọ̀ rò pé mo hate Aláàfin ní mi hate Aláàfin. ẹ wo ọjọ́ tí ọkùnrin yìí bọ́ra lẹ̀ tí àwọn Fúlàní nígbó gangan tí wọ́n bọ́ra lẹ̀ tí wọ́n ìtọ́ òrùn kanra wọn jọ́nà ẹ̀jẹ̀ abínibí ìta ń pè lọ́mọ ọkọ nu ṣùgbọ́n àwọn ọmọ àlè inú wa wọ́n bu ẹnu àtẹ́lu ìrìnàjò yẹn lọ́jọ́ náà lọ́hùn àrántí ọmọ àlè onímọ̀ fún ọmọ àlè ìwọ tó o bá ti ń wá kí ìrìnàjò orílẹ̀-èdè rẹ bàbá rẹ kó parẹ́ tàbí kó mọ́ da tó ń ṣiṣẹ́ ìdíje onímọ̀ fún ọmọ àlè ni ọ́. àwọn yẹn ní í ṣe dandan kẹ́ lọ yẹ díẹ̀ ní wọn wò ìwà rẹ̀ tí ń wù ní ẹ fi mọ̀ pé léyìí ilé tó dó yìí. wọ́n wá tì wọ́n gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ Òkè Ògùn mo wá lọ sọ́jà ní òní wọ́n sọ pé àwọn iṣu Òkè Ògùn rẹ̀ iṣu Òkè Ògùn so Òkè Ògùn náà níṣu inú mi wá ń dùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ iṣu Àbújá láàrin eré tó jẹ́ tèkìtì gan tó wá látèkìtì wọn ò pé tèkìtì mọ́ nítorí pé àwọn tí ń gbé àwọn ìgbéra ni wọn ò wá pè lẹ́kìtì wọn a máa pè ní iṣu Àbújá ṣé Àbújá lẹ́kìtì àdáyẹmọ̀ lẹ́ni wọ́n ti identify iṣu ilẹ̀ Yorùbá láàrin ọjà ìyẹn iṣu tó wá látòkè Ògùn lọ́kàn everybody ṣe wá ń balẹ̀ kì í so àlàáfíà lè jọba aládùúgbò yẹn. gbogbo tẹ́rí táwọn India jà fún láti lẹ́yìn tiwọn nìyẹn tó bá jẹ́ pé India náà gba àṣà abẹ̀rẹ̀tìkóni British yóò máa tọwọ́ bọ ìjọba wọn dọ́là wọn dẹ̀ máa fa ya pẹ́rẹpẹ́rẹ pẹ̀lú wọn ayé wọn ò bá ti bàjẹ́ ju tiwa lọ torí àwọn tí ẹ̀ ní resources rárá tó ti Nàìjíríà ayé wọn ti rún lẹ́ni India wà náà àwọn ìlú tí ń gbéra lágbàáyé ẹ̀sọ́ tí Nàìjíríà ṣe ẹ̀sọ́ bí tá a bá dé kò lójútùú a wà lórí dàrúdàpọ̀ over 60 years kí ló mọ́ nítumọ̀. ẹgbọ́n nǹkan tí brother wa Adélé Fárótìmí sọ nípa ìrìnàjò wọn ìrìnàjò bí bandit ṣe wọ̀lú yìí bólóyè Sunday Igboho ṣe lọ farakín nígbà náà ẹgbọ́n. ó ti ń wà lọ́jọ́ pípẹ́ tó yẹ pé Fúlàní àdaràn tó jẹ́ tiwa á kọlù àwọn àgbẹ̀ wa wọ́n á dẹ̀ yanjú ẹ̀ láàrin ara wọn ní tùbínùbí ìpínlẹ̀ tí wàá yàtọ̀ kì í ṣe bí ìtàná mọ́ òun ló wú nǹkan tẹ́ rí tó ṣẹlẹ̀ pẹ̀lú Sunday Igboho gbogbo àwọ̀ òfìkì ìgànná tèdè gbogbo Ṣakí ọ̀pọ̀lọpọ̀ àdúgbò níbẹ̀ yẹn àwọn ìletò ó di ibi táwọn èèyàn wa ò lè wọ̀ mọ́ òun ló gbé Sunday Igboho dìde nígbà tó ń dìde dídìde tó ń dìde tẹ́ bá rántí lásìkò yẹn ó pa àwọn nǹkan kan lẹ́nu mọ́ oríṣiríṣi ariwo ta lọ́tún lósì kò síbi tẹ́ ẹ rìn láwọn gbèríko wa tẹ́ ẹ̀ di pé èèyàn ń pàdé Fúlàní agbénipa ó bẹ̀rẹ̀ nígbà tó dáàrin kan gbogbo ọwọ́ Èkìtì níbi tó ti bọ́dà Kogi ó di ibi táwọn èèyàn ò lè rìn sí mọ́ bàbá lẹ́gbẹ́ alágídí nulẹ̀ agídí láàní fúnra ara wa láàlágídí ọ̀hún torí ibi tọ́rọ̀ dé ní ìsìn ẹ lè dúró dèjọba kó ṣe nǹkan kan fún yín wọn ò ní ṣe nǹkan kan ẹ má fẹjọ́ ọ̀kà sùn ká n bá sì ń pèjọba kì í ṣe àwọn tẹ lẹ́yìn tó ń yanra wọn sípò tán lẹ́yìn àwọn nìkan kọ́ ni mò ń sọ tọ́ba yín pàápàá ni mò ń sọ ti joyè torí wọ́n ti tà yín wọ́n ti dẹyọ kan ẹ̀yin fúnra ara yín lẹ́wàá yára yín lọ́pọlọ torí ẹ̀ lẹ́yìn kan tí ó gbà yín ẹ̀yin lẹ́gbà ara yín fúnra ara yín lẹ́gbà ara yín ẹ wàá bẹ̀rẹ̀ sí ní pera yín jọ lẹ́gbẹ́gbẹ́ ń jẹgbẹ́ níletò déletò ní tí mo rà ń sọ fún yín jẹ́jẹ́ yìí iye pé mo fẹ́ dẹ́rù bà yín ìyí tó jó tọ́ bẹ́ẹ̀ ni mò ń bá yín sọ ẹ pera yín níletò lẹ́lẹ́gbẹ́ ń jẹgbẹ́ ẹ tètè bẹ̀rẹ̀ sí ní múra sílẹ̀ tó kẹ́rí gbogbo ń tẹ̀ ń wò tó ń dàbí tó wà lókèrè ó ti ń súnmọ́lé ó ń bọ̀ ńlé ó sì ti wọlé tán. eléyìí yóò máa jẹ́ ẹ̀kọ́ fọ́pọ̀lọpọ̀ tí ń tako ìdàgbàsókè ilẹ̀ Yorùbá tá a bá rí nǹkan kan tá a bá ń kọ̀rẹ́tì láwùjọ kì í ṣe pé à ń kọ̀ndẹ́mu ẹni tá a kọ̀rẹ́tì à ń try láti reset mind àwọn èèyàn wa ní bó ṣe yẹ ká wùwà láwùjọ tìtorí ẹ̀ ni Yorùbá ṣe máa ń válù kí èèyàn ojú ọmọ ọkọ kí wọ́n sì bá ìwà ọmọlúàbí kì í ṣe ẹni tó níwà rẹ̀lẹ̀ ní ìwà ọmọlúàbí ìyẹn lè níwà rẹ̀lẹ̀ kó sì ní ìwà míì tí ó fẹ́ pa ìran yín lára tẹ́ ẹ̀ nímọ̀ so kì í ṣe gbogbo èèyàn láàmú àti gbé ìwà ọmọlúàbí lé lórí
ọmọ tí olúwa bí náà ń pè ní ọmọlúwàbí o kì í ṣe léṣẹ́ nìkan lọ́kọ́ tó sọ pé ọmọ tí Nóà bí kò sí ní jẹ́ Nóà nínú ìrìn àjò ọmọ Yorùbá o àsọdùn ọ̀rọ̀ nìyẹn o. ló wá mú Sowore ní 2022 nígbà tó lọ sí Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ family wọ́n wá béèrè question lọ́wọ́ ẹ̀ pé kí ni ìrírí rẹ̀ tó fi gbé ìwà ká máa jà fẹ́tọ̀ ọmọnìyàn kí nìdí tó fi gbé jáde bí yóò sá ní kankan tó rí ẹ̀gbọ́n tí Sowore sọ pẹ̀lú àwọn àṣírí ìjọba tó ní bẹ lọ́wọ́ òun. For market, my village na Kiribo for Eseldo local government area of Ondo State. Now since that night, now I make decision as a 10-year-old say I go when I reach time I go fight to ensure say this country get justice. Nigeria. No, get and as I dey go secondary school, university, na so I dey enter from one problem to the other as you introduced earlier. But na good problem now I dey enter. The reason be say my own country, I wan make it good. E reach one point, I comot for this country, go abroad. I spent 20 years between 1999 and 2018 and 19. I come back because I don't see the rest of the world. Discover say no country, make I no lie, wey better reach Nigeria for body. And I don't just enter America, I be dey stay for the biggest city in the world, New York. I start business for there, what they call Sahara Reporter. I work. I dey happy, I get wife, I get children. But my life no settle the way I want make it be. Now I carry myself, come back Nigeria, say, this is my country where I dey look, say no work, I'll come back, come correct am. Because before I go, when I enter University of Lagos, where I later became student union president, Nigeria get the big problem of military rule. Not me when they talk inside here where I mean go they collect land. It don't take. They not be only land I mean they collect wife, they go collect your eyes, they go collect your legs. It don't take. You they talk about customs for here, the man where they come back to custom. Not be today they do injustice. The man where they custom now then kill Ken Saro-Wiwa for this country. No, make I no, you don't go. You don't get evidence. You don't get evidence. In the panel, where convict Ken Saro-Wiwa of Ogoni land without allowing him to get his lawyers because they did not Ganifa will be them lawyer. The reason why they talk about say the country will get things where they haven't but past now they haunt Nigeria now. But you hear even mistakes get lifespan. If people they make the same mistake over and over again, God said no go they happy with them. You know, people they talk God well for Nigeria. They talk metaphorically. Say the God within Nigeria is different from the God with the other places. The prayer points for Nigeria are different from the prayer points for America, but they all did the same. They worship the same God. When I did Nigeria, my prayer now to not get malaria every Friday. When I reached America, I did not experience malaria for 20 years. When I did Nigeria, I see people go to pray on top transformer. When I reach America, I don't know where the transformer in my area okay, is. Then they pray, they bring transformer. They bring transformer or light. My own side of Ondo State has not experienced light. That's Ondo South. For 13 years now. My own side of America, we had a major storm where we see the whole country scatter. The light only went for 18 hours, even though there was a hurricane. People have never seen what they call hurricane in Nigeria now. The one way we see for here where they pull roof, now wind. You know why we know if I see hurricane? Because we are not in a hurry. Yes. You know, but we did lucky. We have to admit that a country as small as this is blessed with milk and honey. But you get somebody where don't talk that joke before, say when other countries for Africa they complain to God, say why you give Nigerians everything. God say make this wait, make you see the people where go put there. The people wait there here might be the problem. Not be say you mentioned before now say we don't need all this one to go to borrow money for loan. Not true now. You they talk about Chinese where take over land. But you know, remember the history of Nigeria. They don't create Nigeria for human beings. They create them as a business. Now, what the Igbo people do with that? And when they come out, they can't put leaders. We go make sure that business continue. Nigeria just do like ShopRite when they bring into Nigeria. Do you know, say people of South Africa we bring ShopRite, they enjoy more wealth than Nigerians way they buy from ShopRite. Do you know about MTN? The amount of money MTN they take out of Nigeria every year past Nigeria budget. In one case, now $13 billion. Wait. When they carry money, come out. Wait. Money where MTN they make every year from Nigeria. It pass Nigerian budget. Yes.
So, how much will they borrow from China? 4 billion. MTN, they carry 13 billion in one transfer out of this country. And they tell you because, say, I be investigative journalist. And I don't investigate plenty things. The things where I know for this country, if we sit down from now till tomorrow, you go stay scared. But the people where they keep who go this scared? Well, when I say you go this scared, now the listeners and the people where they talk about, because when they arrest me, the first thing when they ask me, say, as we put you for here, Sahara Reporters not going to operate anymore. But they surprised, say, Sahara Reporters was operating because I don't get hand as to the way they work. But they don't understand, say, the level we did some of us. We don't pass analog leadership. Because the part of the things where they hold Nigeria down, you see, the people of Nigeria, they use computer. The leaders of Nigeria, they use radio where they turn the knob. In those days, all those radio where they turn the knob. They see they use cassette. We don't, they use MP3. And any country where the leaders, they slower than the citizenry, no feel make progress. Problem day. And the reason why this conversation they necessary, we say, if we not change the team, we not feel win the game. It just be like this World Cup, what do they do now? We know if we carry Odegba may go represent Nigeria. No matter how good in the he be 70 years old. He used to be good. Yes, he cannot play with Ronaldo or against Ronaldo or Messi. So Nigeria, they like country we get Messi. Come they carry Odegba me, go to play for World Cup of 2022. Now we say I they insult Odegba me, but that is the way our country did. And for 2023, if I say with a close eye again. I don't get problem with old people, but I get problem with old ideas. Yeah, as a whole Nigeria down. Wetin can Sarawiwa do? Wetin he do? Okay, if so they fight for in community, may they not pollute her. That one a crime. You get some other things we're not supposed to talk about. No. The team is say I be presidential candidate, and if we don't address the injustices where they finish Nigeria, we no feel move forward. Make we no lie to ourselves. Because now I am bolding these problems where they get now. Now you're building the people where they do them to see they do them. Because somebody go do bad in 1984, he go get elected in 2022. I just give example. How young people not go want to do bad when the people will do bad during their parents' time and then they get social promotion. Bad precedents. Exactly. And you look at Nigeria as it day today, good people know they last. But look at all the bad people where we get. They last long. Fella, 50s, they don't die. Ganifa were me. 63, he died. I don't want to mention names because I don't want they can't shut down your station. No. But all the bad former presidents, they live long for this country. You understand? When I did 10 years old, we they wait for Independence Day. Yes. They tell us, say, you are the leaders of tomorrow. 10 years old. 51 years old, they tell me, say, I be leaders of tomorrow. Until tomorrow, no agree come with us. But people, way they do bad things, they enjoy well for this country. They don't do associate the children of the poor. They just postpone their own enjoyment. But the children of the rich for this country, they get some of them don't even do well for school, but they do well in life. People come they wonder, say, why I go school with the hope of doing well when people they even sit down for my side for secondary school, they cheat. We know sabi book, now them they control our country. One Inspector General, former DIG of police, he did National Assembly. The man is from Niger State, one Ningi. He look inside the National Assembly for Senate. He say, if I talk for here, everywhere goes scatter. All these people will be senators. Now suspects. They were suspects. When you don't investigate for drugs, murder, capital offenses. And a senator him be senator, but the senators also you look around. See, most of them now people criminals don't do their cases they before. Tell the man, say, make it drop mic. Make it no talk. Off the mic. Now get us where we did here, so. And me, as you mentioned, I don't did this Abuja now for 4 years. Since 2019, we finish election. Well, look, Nigeria, I say, we don't feel deceive ourselves. We don't get revolution, we they waste our time. So I start revolution now. And they arrest me. They put me for inside DSS, Yellow House, for 5 months. I stayed there with them. Every morning, they put me inside one cell. Now me alone, they there. They will bring me out for only 1 hour per day to carry food. I don't see sunshine for 5 months. But I can't tell them one thing, say, if you put me for here, but the idea we go liberate this country, you know, fit jail am. And idea where we did today. They carry me go in front of judge. Judge say, for the first time in recent history,
judge say I no fit comot from this Abuja. The women wey come comot from us, they come from local government. I dey stay local government too. And if you dey this Abuja, if you no stay some area, you no go see wetin they call suffering. The kabusa wey they talk about. See wey they talk about the pikin wey they say they no cut in placenta. People wey dey chop placenta dey for this country out of hunger. Not because they exaggerate. Yes. The particular part where they talk say parents no dey anymore. This country, the young people wey dey this country today, now them they raise themselves, now them they raise their parents. Yes. And very true. That's the reason we say you dey talk the about children are raising themselves and raising their parents. Yes, because of the level of deprivation with the country. It has never dawned on me. Have you asked yourself, all this you talk about young girls, why their parents they look the other way? Because most of them are the ones feeding their parents. They are the ones buying them recharge cards. They are the ones paying for their hospital bills. How parents will get moral authority to control their children when the children they feed them? Now them they pay house rent for them. They have lost that ability to parent, and Nigeria happened to them. So now make me come here today. In fact, I suppose come here, come report all the people where they do bad things to me. But I won't come report the people where they do bad things to Nigerians. But if you, no, I'm not gonna mention names. Don't worry. Wait, if you want to report people who do bad things to you, no, we do bad thing to you. You are welcome, but you go do affidavit. Yeah, my own no need affidavit. You said no now. no, I know. My hand you know them now. You know them. But the truth be say, Nigeria don't reach point now where we say, like you mentioned before, it's either we turn around or we fall over. And I make people like me stand or sit in front of you today say, the mistake where we did make before, we no feel repeat time this time around. Because British ló colonize in Nigeria. Ilẹ̀ Yorùbá sí lo Yorùbá kọ́kọ́ tẹ̀ tí wọ́n ti kọ́kọ́ ṣèjọba tí wọ́n tó tẹ̀síwájú lórílẹ̀‐èdè Nàìjíríà. Tẹ́ ẹ bá wá wò dáadáa, ẹ rí pé kì í ṣàwa nìkan ní Britiko ni wọ́n kó lẹ́rú ni wọ́n colonize. Wọ́n ṣe India náà bẹ́ẹ̀. Bọ̀ nígbà tí wọ́n fi kúrò ní India, nítorí pé àwọn èèyàn jẹ́ aláwọ̀ funfun, wọ́n rí tòtò, wọ́n dẹ̀ ní àwọn aṣáájú rere. Aṣáájú rere bí àwọn bíi Mahatma Gandhi, ọ̀pọ̀lọpọ̀ òpìtàn ló máa ń morúkọ ọkùnrin tí mo dá yìí. Nígbà tí Gandhi tí wọ́n gba òmìnira lọ́wọ́ ìjọba Britiko, ìtọ́pọ̀ lórí ọ̀rọ̀ Gandhi o ti ń bá tọwọ́ bọ̀. Gandhi tẹ̀ ń wò òun àti Churchill ọmọ Britain, òun àti ẹ̀ ti tàtìpórí nílẹ̀ South Africa tó jẹ́ pé àwọn méjèèjì iṣẹ́ kan náà jọjọ ṣiṣẹ́ photographer ni wọ́n. Gbogbo ẹbẹ̀ yẹn kọ́ là ń lọ. Gandhi padà wá sí India nígbà tí àwọn Britiko fẹ́ fi ọ̀dọ̀ wọn lẹ̀ tí wọ́n fún wọn ní òmìnira wọn tó tẹkún tó ń tẹjẹ ní kò wá on a platter of gold bíi ti Nàìjíríà. Ọ̀pọ̀lọpọ̀ sì máa ń sọ́dọ̀la pé tó jẹ́ kí ọ̀dọ̀ wa ń bí kó mọ́ develop òun náà ní kí on a platter of gold la fi gba ìjọba lọ́wọ́ Britiko. Àjọkò round table sign paper ni torí ẹ̀ ní ó jẹ́ kí ìjọba orílẹ̀-èdè ó serious. Ṣùgbọ́n ṣe fẹ́ fi wé ti India tó jẹ́ pé wọ́n bọ́ọ̀lẹ̀ sójú àdìgbọ́n ni ọlọ́mọ òmọ́mọ́ ni wọ́n fi gba ìjọba lọ́wọ́ British. America ọlọ́mọ òmọ́mọ́ náà fi gba ìjọba lọ́wọ́ Britain. Ṣé ti láwọn ìlú wọ̀nyẹn tí wọ́n tupọ̀ pẹ̀lú wọn, gbogbo àwọn ìlú yìí ni wọ́n great lénìí. India náà ti ń wọkọ̀ agbára lọ nínú ayé pẹ̀lú làkàkà wọn àtọgbọ́nú wọn. Kí dẹ̀ ló ń gbé India gòkè lọ? Kò ju wípé nígbà tí India fẹ́ lọ wọ́n ara àwọn èèyàn bá wọn sọ̀rọ̀ wípé tẹkinọ́lọ́jì wọn nìkan ní kẹ́ ẹ dìmú o, ìmọ̀ wọn ní kẹ́ ẹ dìmú o, ẹ má gba ẹ̀sìn wọn. Wọ́n ní nìyẹn, ẹ má gba ẹ̀sìn lọ́wọ́ British, ẹ má gba àṣà wọn. Ṣùgbọ́n ìṣọwọ́ ṣiṣẹ́ wọn ní kẹ́ ẹ gbà. Nǹkan táwọn India kọ́kọ́ lọ understudy nìyẹn pé bóun British ṣe ń ṣe nǹkan. Wọ́n gain technology lára British, but ìwọṣọ British India ò gbà. Àṣà British wọn àgbà, àṣà India ní India ń lò dọ́là. Gbogbo nǹkan dáadáa tí British kó wá tí ò dá tó lè báyé wọn jẹ́ wọn àgbà.
ṣé ẹ ti rí ọgbọ́n tó yìnbó dá tí ọmọ àlè bá pàtàkì nínú ìrìn àjò yẹn òyìnbó ò ní lọ ṣe DNA wọn ò ní nítorí ìsìnkà tó ń pè ní DNA láíláí tẹlẹmẹrin àfi ilẹ̀ ọmọ àlè ní ẹjẹ́ márùn-ún máa lọ ewu ọjọ́ ọ̀lanu àwọn ènìyàn níjẹ́ kọ́ ọmọ ọkọ̀ ó gbádùn a ní àwọn ìtàn lọ́wọ́ tó pọ̀ nílẹ̀ Yorùbá yìí níbi tó máa lè ti ń há láwọn ọmọ ọkọ̀ lọ́wọ́ tí ò sí tọmọ kó ṣe àwọn àtọ̀húnrìn wá àwọn náà pọ̀ jù kíní ó lè ń jẹ́ kí wàhálà máa wà òun ló fà á tá a fi ń rátakò níbi gbogbo nǹkan tí ọba fẹ́ ṣe ẹ̀ rí àtakò àwọn kan ó dúró bí alátakò àwọn yẹn tẹ́ ẹ bá lọ yẹ ìròrí wọn wò wọn kì í sára wa wọn ò válù bí ìrìn àjò ilẹ̀ Yorùbá ṣe bẹ̀rẹ̀. ṣùgbọ́n ìwọ̀nba little orientation tán ní pẹ̀lú Yorùbá wọ́n ti bílì para wa làwọn àwọn náà máa dá sí nǹkan Ọlọ́run tó wá fún wọn ní opportunity ẹnu wọn tọrọ láwùjọ ẹ mọ̀ pé Yorùbá fẹ́ràn owó púpọ̀ ẹni bá lówó lọ́nlẹ̀ Yorùbá yóò ra Yorùbá pàjẹ́ ìṣòro ti Yorùbá nínú ìṣòro yẹn la àmọ́jọ́ tọ́lọ́run bá wa ṣẹ́ ogun yẹn ogun tí ò tá àmọ́jọ́ tọ́lọ́run ó ṣẹ́ ni ogun kéèyàn máa rólówó kó máa pọ́n ẹlẹ́jẹni tí ò lówó tó ní làákàyè lọ. ṣe rí nǹkan kan bẹ tí àwọn èyí tá a ti fẹ́ káwọn èèyàn máa kíyèsára ìkíyèsára tí wọ́n ń pè ní Yorùbá ó yàtọ̀ sí ẹ̀yà tó kù tí wọ́n ń pè ní Yorùbá yàtọ̀ gan-an tẹ́ ẹ bá wo gbogbo àwọn ọ̀rọ̀ tá à ń sọ látẹ̀yìnwá yálà níbi ìtàn sísọ àbí níbi àwọn ètò míì tá a ṣe láti fi gbé àṣà ilẹ̀ Yorùbá lárugẹ ẹ máa rí àwọn àfihàn kan tá à ń tẹnumọ́ jù nípa àṣà wa ìtó jẹ́ àyàtọ̀ sí àwọn ẹ̀yà yòókù náà làṣà ìríran wa ò yàtọ̀ ìsọ̀rọ̀ wa ò yàtọ̀ ìfetígbọ́ràn wa ò yàtọ̀ ẹ wá sọ́dọ̀ àwa tó yẹ pé gbogbo nǹkan British kó lágbà débi orúkọ àwọn ò gbórúkọ lọ́wọ́ British wọ́n sáfò àwọn orúkọ tó lè báyé wọn jẹ́ wọ́n forúkọ British fún British bọ́n bí làwa ti ká tó di pa àgbà ìfẹ́rẹ̀ láti rí Abat Macaulay tó jẹ́ ọmọ Ọ̀yọ́ tí ń jẹ́ Abat Macaulay ó pẹ́ káwọn bàbá Awólọ́wọ̀ tó ń pè ní Jeremiah kí wọ́n tó jẹ́ káwọn aráàlú mọ̀ pé Jeremiah tó wà ní orúkọ mi kì í ṣe tèmi Ọbáfẹ́mi Awólọ́wọ̀ lórúkọ mi tí bàbá Awólọ́wọ̀ ti ń pariwo pé orúkọ yín ni ẹ máa jẹ́ orúkọ yín ṣe pàtàkì sí yín púpọ̀ ara nǹkan tó ń pè ní ọ̀làjú nìyẹn àwa náà sì ṣe gbogbo àwọn agbára wọ̀nyí rí láyé àtijọ́ nígbà táwọn bàbá wa mú àkókò obìnrin lẹ́rú tí wọ́n ń lò wọ́n bí ẹrú púpọ̀ nínú wọn ń bẹ láàrin wa lónìí táàrí fàyọ tó jẹ́ pé orúkọ wa ni wọ́n sọ wọ́n táwọn náà ti dára wa bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí àwọn tọrọ ìbáta bá nínú wa ò mọ̀ wípé púpọ̀ nínú wọn ẹ lè wá wọn tì nílẹ̀ Ọ̀yọ́ ẹ lè wá wọn tì ní Ilẹ̀ Ifẹ̀ ẹ lè wá wọn tì láwọn agbègbè kan nílẹ̀ Yorùbá tó jẹ́ pé ìran àtọ̀húnrìn wa ni wọ́n ṣùgbọ́n nígbà táwọn bàbá wa kó wọn lẹ́rú ni wọ́n ti sọ wọ́n lórúkọ wa tí wọ́n kọlà sí wọn lẹ́kẹ̀ẹ́ tó jẹ́ pé dònídọ̀la wọ́n mọ ibi tó ti wá wọn ò mọ̀ọ́mọ̀ sọ̀rọ̀ ni tó ń bẹ láàrin wa tọ́lọ̀ tó wá fún wọn ní opportunity tọwọ́ wọn lámìlaka tó jẹ́ pé àwọn ní òjékílẹ̀ Yorùbá rójú lónìí àṣírí kọ̀ọ̀kan nìkan tí mo dọ́gbọ́n sọ̀rọ̀ lé lórí mo mọ̀ pé ẹ̀ lè mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ mo sọ nínú àwùjọ kan láìpẹ́ yìí pé púpọ̀ nínú àwọn tẹ́ ń wò ń bàdàn ló pọ̀ tó jẹ́ Haúsá tẹ́ ẹ̀ lè mọ̀ láíláí tí ì ṣèràn Yorùbá tó jẹ́ pé Haúsá ni wọ́n àtọ̀húnrìn wa ni wọ́n ìran Gàmbàrí ni wọ́n ṣùgbọ́n tí wọ́n ti di ọmọ onílùú torí pé wọ́n ti pẹ́ pẹ̀lú wa tó wọ́n bá bàbá wa jagun rí àwọn àṣàwọ̀ tó wà nílẹ̀ Yorùbá nìyẹn òun ló fà á tó fi lágbára kò sí láíláí ẹ̀jẹ̀ ó mọ̀ọ́rùn kẹjẹ̀ tí ẹ bá rí ògidì Yorùbá tí ògidì Yorùbá bá ń ronú ìròrí rẹ̀ ó yàtọ̀ sẹ́ni tí ì ṣe Yorùbá tí ń pera rẹ̀ ní Yorùbá kò sọ́mọ́tẹ́ fẹ́ dá yóò yàtọ̀ àṣàwọ̀ ń bẹ káàkiri torí ẹ̀ ni tí wọ́n bá fẹ́ fọ̀lú kan mọ́ ara wọn gan táwọn British wọn ń sá fún lẹ́nìí nìyẹn àwọn òyìnbó ti ń sá fún gan
olómú ọgbọ́n wọn lọ sí di DNA tá fi ń ṣe DNA machine pé kí la lè fi yẹ ẹ̀jẹ̀ wò tá fi dẹ́jẹ̀ mọ̀ pé lè gangan lọ ara wa. Oògùn kéèyàn máa rólówó kó máa pọ́n ilé jẹni tí ò lówó tó ní làákàyè lọ. tó jẹ́ pé àjẹ́dọ̀ dídé olówó yẹn ò ní padà ṣe kankan gidi fún ọ, ò ní padà wúlò. Irú ẹ̀ l'Awólọ́wọ̀ tó ní làákàyè. Awólọ́wọ̀ kú, àwọn olówó tá a tẹ̀lé ń gbà yẹn pé ibi táyé bá kọrí sí ibi ẹni já kọrí sí, kí wá ní èrè tí Yorùbá ti jẹ níbi táyé kọrí sí títí dòní. Ẹ sọ èrè, kò sérè, à ń padà síbi ìpìlẹ̀ padà ní látó ń rójú tu gbogbo àwọn ìrìn àjò. Àgbàtà ń dárí àjò padà sípìlẹ̀ látó ń rójú tu ìrìn àjò wa. Ibi tí mò ń bọ̀rọ̀ lọ ọ̀rọ̀ pọ̀, ṣùgbọ́n mi fẹ́ kékeré kó gbà wá lákòókò púpọ̀ tòró ní jí òní ọjọ́ ajé tó ní kálukú fẹ́ bẹ́ẹ̀ ta láti lọ́wọ́ jíjẹ mímu. Láti jọ́ nígbà tá a wà nílé ìwé ní kékèké, ẹ wo irú fìlà tí mo dé yìí, ọ̀tọ̀ lẹ́kọ́ rẹ̀ nínú ìwé ní primary school nígbà yẹn pé ẹ dé fìlà ẹ ṣe báyìí. Wọ́n ní ọmọ tí kìnìún bá bí sínú ìjùrere ìwà bí ọba kò ní jìnnà sí. Gbogbo àwọn orin yìí la kọ́ nínú ìwé aláwìyé nígbà náà lọ́hùn láti lè build the mind àwọn ọmọ wa nígbà yẹn. Mind yẹn dẹ̀ wọ́n á bẹ̀ dọ́là bọ́ àwọn ọmọ tòní tó ń dìde ìjẹ́ wọ́n nírú àwọn opportunity yìí. Àbí púpọ̀ nínú wa tó kàwé nílùú òyìnbó ló nírú àwọn opportunity wọ̀nyí. Ọ̀pọ̀lọpọ̀ wọn ò rí ìwé aláwìyé rí. Àwọn expect pé ìbágbépọ̀ wọn pẹ̀lú wa yóò rọgbọ. Ọ̀pọ̀lọpọ̀ wọn dẹ̀ ní jẹ́ olórí lónìí. Bóò ni àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, bóò ni òṣèlú tẹnubẹ́pọ̀. Bí ta ti ń kẹ̀jẹ̀gbọ̀n pẹ̀lú àwọn ìwàkiwà tá a rí ní àwùjọ ilẹ̀ Yorùbá lẹ́nu rẹ̀. Ẹ wá tó wo nǹkan kan tí mo fẹ́ fàyọ fún yín lénìí. Ẹ wo bí Sowore ṣe ń ṣe yẹn. Etí èmi kan gan ọ̀pọ̀lọpọ̀ pé mi Sowore kì í ṣe Yorùbá, Sowore kì í ṣe kíní kan. Ṣé rí ọ̀rọ̀ òṣèlú ẹ má jẹ́ parọ́ tẹ̀ ń jẹ. Àwọn olóṣèlú kò sí tí wọ́n wí, Yorùbá sì ló burú jù. Tí èèyàn bá bọ́ta tó bá misbehave, wọ́n mọ̀ ń sọ lápá sọ lẹ́sẹ̀ ni. Tí wàá rẹ̀ ò bá fi jọ tara lé yín kan, wọ́n ní ẹ̀rí pé wàá rẹ̀ ìjọta bàbá wọn lé wọn ni. Ó dàbẹ̀ pọ̀ máa lè ní. Inú tí Yorùbá máa sọ jù láyé, ìwà rẹ̀ sáwọn èèyàn rẹ̀. Yorùbá máa sọ gan o. Ó dẹ̀ pàtàkì torí ẹ̀ tó bá wùwà síran Yorùbá, tó bá mọ̀ pé ipá rẹ̀ ò ká má dá sóṣèlú ilẹ̀ Yorùbá. Òṣèlú ilẹ̀ Yorùbá wà lórí àṣà, ó dẹ̀ wà lórí ipa tó bá ń kó, kì í ṣe pọ́ fẹ́ ṣe dáadáa. Ọba àdúrà títí 100 kọ́ da títí 100. Tí wàá rẹ̀ ò bá dá sáwọn èèyàn rẹ̀, especially Yorùbá, wọ́n fún ọ lórúkọ tó yẹ kó máa jẹ́. Orúkọ tó yẹ kó jẹ́ wà láì wọ́n gbèsè lórí. Tó gbéyàn dojú ogun, tẹ́ bá gbogbo ohun tí Sowore sọ yẹn pátá, kò sẹ́ni tí ò ní rú rírì lọ́wọ́. Ṣùgbọ́n kì í sọ̀pọ̀lọpọ̀ èèyàn ló lè jà fún. Bá a ti fi rán òun ní ti ẹnu. Títí tó tún wá fi jà fún tó fi bọ́ sí kóló àwọn ọlọ́pàá lẹ́lẹ́kejì lórí ọ̀kanu. Ṣùgbọ́n ní tó jẹ́ káwa máa sọ fún ni pé tíjọba bá ṣẹ̀ ọ́ tó bá bínú síjọba as ọmọ Yorùbá, bàbá Bọ́lá Ahmed ọmọ Tinubu gbogbo apáta la lòdì síjọba ìwà ìṣèjọba rẹ̀. Gbogbo apáta la lòdì sí. Ebi ò ní panú kọ̀rọ̀ mi ò wọ̀ láyé torí ẹ̀ la ṣe lòdì síjọba wọn. Gbogbo àwọn tá a ṣiṣẹ́ fún wọn nígbà tí wọ́n campaign ní before 2023 kó tó di bọ́sẹ̀ election, most wa la padà lẹ́yìn wọn lénìí nítorí ìwà ìṣèjọba wọn pé ọmọ bìkítà. Àbí kéèyàn máa pèèyàn sákèésí kẹ́niyẹn fi yín gún lágídí kó síbẹ̀ pé òun ò gbọ́. Àti kéèyàn máa fi gbogbo nǹkan ṣòṣèlú, ó wà lára tó jẹ́ kéèmí sá lẹ́yìn wọn. Gbogbo ẹ̀dá tí mo bá ti ń bá ṣe láyé tí bá ti ń gbogbo nǹkan ṣòṣèlú, ẹni yẹn ò ní padà wúlò fún yín. Ìdí tó jẹ́ kí n sá lẹ́yìn bàbá Bọ́lá Ahmed Tinubu nìyẹn. Àwọn èèyàn fi ń bú mi dọ́là, wọ́n ti bẹ́ẹ̀ náà lẹ́gbẹ́ wá, èyí náà lẹ́ṣẹ́ kíní kan. Màá kàn máa wò yín báyìí ni. Èmi tèmi ṣe ń gbà yẹn, èmi ṣe iṣẹ́ alájọbí mo ṣe lára wọn. Àwọn ló wá kù káwọn náà kan reciprocate. Iṣẹ́ alájọbí lèmi ṣe, àdéhùn tèmi ni. Gbogbo tèmi bá ti rí ní Yorùbá láyé mi ò ní tìlulẹ̀. Àfi kó gòkè tètè mi nù. Ṣùgbọ́n tètè tó bá wá wù Tinubu kó tilẹ̀ Yorùbá lulẹ̀. Kó dá ní àjọ Yorùbá kó dá padà sí rìvásì. Kò sáburú ń bẹ̀, ìtọ́lọ́ nǹkan sọ́dọ̀ tí ẹniyẹn. Bóyí mi ó àṣẹ Yorùbá fẹsẹ̀. Gbogbo àdéhùn tèmi ṣe pẹ̀lẹ́ lẹ́dàá mi, tí bá ti ń jẹ́ nǹkan Yorùbá sẹ́, ó gbọ́dọ̀ máa gòkè ni. Èmi ò ní ti Tinubu lulẹ̀ láíláí. Ṣùgbọ́n tó bá wá wù kó wọn mú gbogbo orin àjọ Yorùbá kó dà sún mi. Torí ẹ̀ ló jẹ́ kí mi fi lẹ̀. Alájọbí ó dá láàrin èmi àti ẹ̀. So tèmi gbẹ́kẹ̀lé nìyẹn. Kí dẹ̀ ló fà á tó jẹ́ kí n dúró tì í?
ṣùgbọ́n mo fẹ́ kí gbogbo wọn du ẹsẹ̀ méjèèjì dilẹ̀ mú torí pé tó bá yá kọ́mọ̀bà máa rí dínkù wọn ta gbangba òun ló jí ká máa sọ gbélé tá à ń sọ yìí àwọn ti kún un lé tipẹ́tipẹ́ ìlú òyìnbó lọ́pọ̀lọpọ̀ wọn ń gbé ká tó darapọ̀ mọ́ wọn padà ìtì ṣe wábọ̀ látẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ wọn ò tí ì rán wọn ìmọ̀ọ́dè ní ètò bá wa ibi tíbi dáadé yìí ó pọ̀ nù wọn ò mọ́ òun náà ní nǹkan tó ṣolúwo tí fi misbehave gbogbo wọn yìí sára wa àwọn ti lọ wọ́n ti bóyìnbó jẹ wọ́n ti bóyà funfun jẹ nínú ayé wọn ò kí ń sára wa tó bá wá dé àwa làá máa kọ́ṣẹ́ wọn máa rò pé àwọn gbọ́n jù wá lọ bílẹ̀ bí Yorùbá ṣe rí nìyẹn anyway tí Yorùbá bá dé gbogbo èèyàn ní òròpó gbọ́n jù lọ ṣùgbọ́n ẹni tó bá ní làákàyè wọ́n mọ̀ pé kọ́kọ́ understudy bọ́n ṣe ń ṣe ń bẹ̀ wọn làbá bá wá ṣe máa sọ wípé kọ́kọ́ mọ bí wọ́n ṣe ń ṣe nílùú kan lọ fi lè jọ aráàlú yẹn tó o bá mọ̀ wọn ò mọ̀ rí wọ bí ọ̀tá ni òun ló ń ṣẹlẹ̀ sí gbogbo àwọn bá tẹ́ ń rí tán misbehave yẹn ṣùgbọ́n wọn wá ibi tí ìṣòro wà lẹ́ Yorùbá tí mo sọ̀rọ̀ dé ni pé tẹ́ ẹ bá rẹ́ni tó bá tọ́lọ́ bá fún ní oúnjẹ jẹ aláwùjọ tó lè mú ọwọ́ lọ sẹ́nu fúnra rẹ̀ tí ò tọrọ àwọn èèyàn tó wà láyìíká àwọn ìbá wọn sòdodo ọ̀rọ̀ nǹkan bá ti wí ni wọ́n ní yẹsà bó ṣe rí nù irú àwa báyọ̀ dẹ̀ rí bẹ́ẹ̀ kódà kí n máa tẹ̀lé ọkọ lówó jù mí lọ tí n bá rí ọpọ́ ṣe mistake mi ó pè ọ́ máa sọ fún ọ bí mo ṣe rí ní lọ́bìnrin lọ gbogbo ẹni tí mo ń tẹ̀lé ilé ayé mi bí mi ti rí nù I will tell you the fact iye ó bá wù ọ má bá mi ṣe má bá wù ọ má kí mi má bá mi rìnrìn àjò mọ́ I will just be looking at you torí ẹ nígbà tí njọ́ tí Ọ̀ọ̀ni táwọn èèyàn ti ń lọ sáàfin Ọ̀ọ̀ni ẹ̀ rírí mi àìmọye àwọn tó ti invite mi àwọn ọmọ mi lọ sọ́dọ̀ èmi ìwà nọ́mbà èèyàn bàbá àṣàtẹ̀rí ìyàtọ̀ gan nínú gbogbo ẹ̀dá pátá tí ń sọ̀rọ̀ mi ìwà connection kankan àṣírí bẹ̀lẹ̀ gbọ́ lẹ́nu mi lé ní Ọlọ́run dẹ̀ dá mi ó fún mi ní ẹ̀bùn gbogbo tí n bá nídìí ó mọ̀ wá bá mi níbi tí n bá jókòó sí ni I will never go after pé ẹnì kan wá fún mi nọ́mbà kan wọ́n fẹ́ pé Ọ̀ọ̀ni ọlọ́ọ̀bá aláàánú òní jẹ́ ayé òfin parẹ́ mi ì dá àfin Olúfẹ̀ rí àfin Aláàfin Ọ̀yọ́ mi ò débẹ̀ rí àfin ọba ìlú mi mo ti fẹsẹ̀ mi sínú àfin ìlú mi ìlú tí wọ́n ti bí mi ẹ lọ béèrè bóyá 1997 or 96 mo dẹ̀ ń lọlé ọdọọdún kí ni mò ń wá mi ì wojú rere èèyàn mi ì wá connection bí bàbá Tinubu ṣe wọlé tó ṣe kíníkan tá a lọ sábùjá gbà ìgbà kíníkan ẹ̀ lérí mi kan sọ pé mo sáfẹ́ kí bàbá kò kàn mí tí n bá fẹ́ ṣe dáadáa sí ìlànà máa ṣe é fún ẹ láì nídìí kí n mọ̀ ọ́ rí that is one thing about me wàláì bọ́lọ̀ ṣe dá mi nìyẹn èèyàn ṣe dáadáa láyé èèyàn ṣe dáadáa èèyàn ó kú jọ kan àṣírí bẹ̀lẹ̀ gbọ́ yìí òdodo ọ̀rọ̀ ní kẹ́ ẹ má jẹ́ kókó inú ọ̀rọ̀ yín èèyàn ò lè rìn láyé kórí mọ́mì èèyàn ò ní rìn ní ayé yìí kórí rẹ̀ mọ́mì kò sẹ́ni tó dá tán ṣùgbọ́n èèyàn kàn ní láti wà very careful o gbọ́dọ̀ ní policy tó fi mọ́ guide ara rẹ̀ tó fi rìn àjò ayé rìn successfully tó fi ní bọ́ sí kóló ayé ìdí rẹ̀ rèé táwa fi wà lórí ìkànnì wọ̀nyí rírí kí n sọ tán pé kí nǹkan lè dùn káyé lè bùn mí ní nǹkan níjọ́ kan mo sálábàápàdé bàbá mi kan láti Ọ̀tà wọ́n pè mí láwọn fẹ́ kí wọ́n bá wọn sọ̀tàn Ọ̀tà pé ìlú ni màá gbà mo kàn rẹ́rìn àìmọye àwọn tó ti pè mí wọ́n mọ̀ fowó lọ mi pé kí wọ́n bá wọn gbà tó bá ti kàn lórí fáìlì mi màá sọ kò ní ìdí kí n gbowó ṣe bí mo fẹ́ fi tún ayé ilẹ̀ Yorùbá ṣe ni tẹ́ ẹ bá bùn mí lówó màá gbà kì í ṣe pé màá cháàjì yín pé ẹ mówó wá tá a fi sọ̀tàn fún yín ẹ gbàgbé lórí ẹ̀ ẹ gbàgbé ẹni bá bùn mí lówó ni ẹni tí ní pè yín pé ẹ wá fún mi lówó èmi yìí pé èèyàn fún that's one thing about me àfẹnitọ́lọ̀ ń bá ní bàbá àṣà ẹ gbà tẹ́ ẹ bá ní gbà máa gbà ṣùgbọ́n kí wọ́n máa lé yín kiri bí ẹ wá fún mi lówó ọlọ́ọ̀bà ò ní jẹ́ ayé fà parẹ́ kì í ti pé mo lówó ṣùgbọ́n mo bẹ̀rù èèyàn mo dẹ̀ bẹ̀rù kínní àgógó ìdí nìyẹn èyí ni àwa ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ lágbára lọ́wọ́ Elédùmarè. Yorùbá Parakò TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parakò TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.